gbogbo yín gẹ́gẹ́ mọ̀ pé ńgbà kan àwọn bàbá wa ìlẹ́yìn ọlọ́run náà ń pàṣẹ afẹ́kẹ́ mọ fi àdúrà ràn ọ́ lọ́wọ́ torí pé lọ́wọ́ ta wà yìí wọ́n ti látòrí bàbá wa ikú bàbá èyí Aláàfin so afẹ́kẹ́ mọ ṣàdúrà fún wọn ni kọ́lọ́wọ́n ọmọ rẹ̀ wọ́n lọ́wọ́ kọ́jẹ́ mi ó gùn wọ́n kó wa délẹ̀ lérí wọ́n láwọn ọ̀fẹ́ kíyà jẹ ọmọ Yorùbá mọ́ èyí tí ń jẹ ọmọ Yorùbá ti tó ẹ̀sìn mo dúpẹ́. Bàbá ni Aláàfin jẹ́ sí Sunday Igboho, bàbá ni ọba Adétúnjí jẹ́ sí Sunday Igboho kó tó di pé wọ́n lè wàlẹ̀ àṣà. Ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ sọ wípé ọba Aláàfin ò support Yorùbá nation. Sunday Igboho jẹ́ kó yé wa wípé ọba Aláàfin fúnra rẹ̀ ó fọwọ́ sí Yorùbá nation. A kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, a kí gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire wípé ẹ kú ara fẹ́ra kù, ẹ kú ara fẹ́ra kù gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́, gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn, jákèjádò orílẹ̀-èdè àgbáyé àti gbogbo ọmọ Yorùbá lápapọ̀ lórí ikú bàbá wa Aláàfin Lámídì Adéyẹmí kẹta tó wàjà ní ọjọ́ Friday. La gbọ́ wípé bàbá rẹ̀ wàlẹ̀ àṣà ní ọmọ ọdún 83 years. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún gbogbo ìgbésí ayé tí bàbá gbé lórílẹ̀-èdè ayé yìí. Bàbá ti ṣe wọ́n tó lè ṣe o, ṣùgbọ́n ìbéèrè mi sí gbogbo ọmọ Yorùbá ni wípé nílẹ̀ Yorùbá ní yíyà táwa 2022 between January to April, oṣù mẹ́rin péré, a ti lose ọba jàǹkànjàǹkàn méjì nílẹ̀ Yorùbá ti pàdánù. Ọba wa bàbá wa Olúbàdàn Kábíyèsí Adétúnjí, nínú ọdún tá a wà yìí ni bàbá rẹ̀ wàlẹ̀ àṣà. Bá a tún ti ṣe ń sọ̀rọ̀ yìí, ọba Aláàfin Ọ̀yọ́ òun náà ṣe bẹ́ẹ̀, ó filẹ̀ ṣaṣọbora. Ṣáà fẹ́ sọ wípé Ọlọ́run ọba aṣèyówù ṣó ń dára ni, bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers ni wọ́n ń rí ìtumọ̀ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, especially sórí àwọn ọba ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó agitate fún Yorùbá nation ni wọ́n rí the meaning sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Àwọn kan tiẹ̀ máa ń sọ wípé àwọn ọba ilẹ̀ Yorùbá wọn ò support Yorùbá nation. Ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ lónìí wípé ẹnikẹ́ni tá a bí nínú obìnrin àbí tí a fẹ́ abẹ́ gbé jáde nínú obìnrin kò lè dá Yorùbá nation, kò lè dá dúró. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn wọ́n ń tàgì ọ̀rọ̀ Yorùbá nation pẹ̀lú àwọn ọba tó rè wàlẹ̀ àṣà. Mo fẹ́ ká má ṣe mistake rárá. Mi ì fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá ṣe mistake, especially àwọn èèyàn tá agitate fún Yorùbá nation. Mo ò fẹ́ ká pa n tó ń ṣẹlẹ̀ sí àwọn ọba yìí, mo ò fẹ́ ká papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nation, wípé tí àwọn ọba yìí tó bá jẹ́ kí wọ́n support Yorùbá nation ni n tó ń ṣẹlẹ̀ sí wọn yóò ní ṣẹlẹ̀. Tó ní kálukú bá ti dé bus stop tiẹ̀ ó máa bọ́lẹ̀ ni. Àti pé àwọn ọba yìí wọn kú ní rèwerèwe, gbogbo wọn pátápátá ni wọ́n dàgbà tí wọ́n sì fèrègì jòbì. Wọ́n ní tó bá ṣe òun la ó ròyìn. Iṣẹ́ táwọn ọba méjèèjì tí wọ́n ṣe yìí, tí wọ́n ti ṣe sílẹ̀ Yorùbá, ó wá kù sáwọn ọmọ Yorùbá láti máa ròyìn ẹ̀ bóyá rere ni àbí burúkú.
ẹ̀yin èèyàn tẹ́ ń sọ wípé ọba Aláàfin ò support Yorùbá nation. Sunday Igboho ń jẹ́ kó yé wa wípé ọba Aláàfin fúnra rẹ̀ ó fọwọ́ sí Yorùbá nation, ṣùgbọ́n ẹ mọ̀ wípé ìjọba tá a wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba amúnimóògùn ni wọ́n, ìjọba amúni tipátipá. Àwọn ọba yìí gbogbo wọn pátá ni wọ́n ń bẹ̀rù, especially ọba Aláàfin Ọ̀yọ́, especially àwọn ọba Ìbàdàn, ọba Adétúnjí, gbogbo wọn pátápátá ni wọ́n support Yorùbá nation. Ṣùgbọ́n àti wá bọ́ta àti sọ̀rọ̀ ńkọ́ nítorí pé first class ọba ni wọ́n. Wọn ò dẹ̀ fẹ́ kí ìjọba Nàìjíríà, ìjọba location 419 kí wọ́n rí tiwọn sọ, ni wọ́n ṣe dákẹ́, ni wọ́n ṣe ń sọ̀rọ̀ lábẹ́nú. Gbogbo wọn pátápátá wọ́n ń sọ̀rọ̀ by style ni. Àmọ́ àwọn ọba tí wọ́n ṣe ti Yorùbá nation tá bá láàmọ̀ wọn lọ́ lápá. Bá àwọn ọba tó ṣe ti Yorùbá nation a mọ̀ wọ́n tá bá láàmọ̀ wọn lọ́ lápá. Sunday Igboho gan mọ̀ wọ́n. Bàbá ni Aláàfin jẹ́ sí Sunday Igboho. Bàbá ni ọba Adétúnjí jẹ́ sí Sunday Igboho kó tó di pé wọ́n lè wàlẹ̀ àṣà. Àwọn bàbá ẹ̀ dẹ̀ ń sọ fún Sunday Igboho wípé kó máa tẹ̀síwájú pé mímì kan ò ní mí. Ṣùgbọ́n ìgbà tán mú Sunday Igboho kọ́, àwọn ọba wo ló jáde? Gbogbo àwọn ọba tí Sunday Igboho fi ṣàtìlẹ́yìn ẹ̀, gbogbo wọn pátápátá ni wọ́n máa padà lẹ́yìn ẹ̀ o. Ìlú máa jó lọ mò ń wẹ̀ yẹn làwọn ọba yìí wọ́n lù fún Sunday Igboho òòṣà. Ìgbàgbọ́ tí Sunday Igboho ní sí àwọn ọba ni wípé wọ́n wà lẹ́yìn òun. Sunday Igboho ó ní ìgbàgbọ́ sínú ọba Adétúnjí, ọba Olúbàdàn fìbàdàn tó lè wàlẹ̀ àṣà. Sunday Igboho òòṣà ó ní ìgbàgbọ́ sínú Alaafin of Oyo tó lè wàlẹ̀ àṣà. Ṣùgbọ́n ìgbà tí ìṣòro dé ńkọ́, lójú àwọn ọmọ Yorùbá wọ́n di wípé àwọn ọba yìí wọ́n da Sunday Igboho ni. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé àmọ́ gbogbo agbára táwọn ọba méjèèjì, àwọn ọba Ìbàdàn, ọba Ọ̀yọ́, èyí tí ń jẹ́ ọba Adétúnjí àti ọba Aláàfin Ọ̀yọ́, àmọ́ ipa ribiribi tí wọ́n kó lábẹ́nú lórí ọ̀rọ̀ Sunday Igboho. Tó bá tiẹ̀ jẹ́ pé àwọn ọba yìí tí wọ́n ń kó ipa ribiribi, ẹ lè expect kan fi hàn wá nítorí pé àwọn ìjọba Nàìjíríà wọ́n lè bá wọn fa wàhálà. Tí mo dẹ̀ mọ̀ wípé ọba Aláàfin Ọ̀yọ́ ó máa kó ipa ribiribi lórí ọ̀rọ̀ Sunday Igboho bó ṣe kú òǹbẹ̀ yẹn. Ọba Adétúnjí tó yẹ wàlẹ̀ àṣà, àìmọye ipa tí wọ́n máa kó lórí ọ̀rọ̀ Sunday Igboho bó ṣe wà ní Kútọ́nù tí ò hàn sí gbogbo ọmọ Yorùbá. Nítorí pé gbogbo wọn pátápátá wọ́n lo diplomacy. Mo fẹ́ dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí wípé àwọn ọba méjèèjì yìí tó lè wàlẹ̀ àṣà yìí digbidigbi ló wà lẹ́yìn Yorùbá, digbidigbi ló wà lẹ́yìn Sunday Igboho lórí ọ̀rọ̀ Yorùbá nation. Gbogbo ẹ̀yin bloggers tá à ń jáde tá à ń bá bẹnu àtẹ́lù wọn, ẹ má jà ṣe bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé ìjọba tó wà lóde ní Nàìjíríà, ìjọba Muhammadu Buhari, ìjọba tó jẹ́ wípé tó o bá wí wọ́n á gbé ọ ni. Bọ́ba míì bá wí wọ́n lè rọ́ lóyè. Oníkálukú wọn ṣẹnu wọn lákìbù, wọ́n dákẹ́, wọ́n bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ lọ́ndáground. Especially ọba wa Adétúnjí, bàbá wa ọba Adétúnjí, Sálíù Adétúnjí ní Ìbàdàn tó lè wàlẹ̀ àṣà, àti bàbá wa Alaafin of Oyo yìí wọ́n kó ipa ribiribi lábẹ́nú tí ò hàn sí ọmọ Yorùbá rárá lórí ọ̀rọ̀ Sunday Igboho. Mo fẹ́ fi dá yín lójú bẹ́ẹ̀. Mo rọ̀ yín ni, gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, gbogbo ẹ̀yin tẹ́ agitate fún Yorùbá nation. Àwọn bàbá yìí wọ́n dàgbà, wọ́n fèrègì jòbì, ọlọ́jọ́ sì dé ó pè wọ́n sọ́dọ̀. Wọn kú ní rèwerèwe. Ẹ jẹ́ á nígbàgbọ́ wípé wọ́n ti ṣèwọ̀n tó lè ṣe. Wọ́n ṣèwọ̀n tí wọ́n lè ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ó wá kù sí ẹ̀yin ọba tó kù lọ́wọ́. Gbogbo ẹ̀yin ọba tó kù, gbogbo yín gbẹ́ pátápátá ló kù sí yín lọ́wọ́. Ntó bá ṣe pátápátá òun làwọn ọmọ èèyàn ń ròyìn. Ntẹ́ ẹ bá ṣe fúnlẹ̀ Yorùbá òun ni wọ́n ròyìn nípa ọ̀rọ̀ yín. Tẹ́ ẹ bá kú tẹ́ ẹ rí wàlẹ̀ àṣà, tẹ́ ẹ filẹ̀ tẹ́ ẹ fi ṣaṣọ bora.
àárọ̀ yín it's never too late fún gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá láti dìde sọ̀rọ̀ Yorùbá nation yìí sí gbogbo ìyà tó ń jẹ ọmọ Yorùbá ní Nàìjíríà. Kẹ́ ẹ má jẹ́ kíyà yìí kó jẹ Yorùbá gbé. A tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Sunday Igboho Òòṣà owó baba dami ó ti wà ní ayọ̀ àtàlàáfíà nílùú Benin Republic. Gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ ṣiṣẹ́ lábẹ́nú alùyín lọ́gọ̀ ẹnu o wípé ẹ kú iṣẹ́ ẹ kú fọmọ ènìyàn ṣe. Ẹ̀yin tẹ́ ẹ sì ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn One Nigeria, ẹ̀yin ọba tẹ́ ẹ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn fọ́ọ̀mù ìjọba location 419, gbogbo yín pátá lẹ́sì rí ìbínú Ọlọ́run ọba tẹ́ ẹ bá jáwọ́ nínú gbogbo àríjẹ nídìí ìbàjẹ́ tẹ́ ẹ ṣe. Àwọn ò wá láti wá bẹnu àtẹ́lù yín, à ń wá láti wá fún yín ní encouragement wípé this is the high time. Àsìkò náà ló dé yìí wípé kí gbogbo wa máa yíwà wa padà, nítorí pé ikú ò dọ́jọ́ ikú ò dóṣù. Ìyìn tó o bá sì ṣe òun làwọn ọmọ Yorùbá máa ròyìn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ wà lẹ́yìn Sunday Igboho láti ìgbà tí ó ti wà ní detention tó fi dìgbà tí ó kúrò níbẹ̀. Gbogbo ẹ̀yin ọba ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ ń ṣiṣẹ́ lábẹ́nú lórí ọ̀rọ̀ Yorùbá nation, gbogbo yín pátá àyìn ní ọ̀gọ̀ ẹnu, ilé àtọ̀nà yín ò ní bàjẹ́. Máa dúró báyìí ná, Yorùbá nation shall surely stand one day. Ó dàbọ̀, ó dìgbà kan náà.